àwọn èèyàn gidi nìyẹn bọ̀bọ̀ yìí òun gan ní àṣejù lọ́wọ́ ẹ ti understand yes tá bá bẹ̀rù wí a máa bẹ̀rù wí nísìnyí báyìí mo ti bá pẹ́là mo ti bá pẹ́là wí mo ti sọ títí ẹ̀ fún mo ti sọ tegúngún fún so ìwọ náà you that you are abusing ibo la tún já sí báyìí o Madam Comfy ti jáde fún Mr. Yomi Fabiyi ẹ wo ẹ máa wo fídíò yìí kẹ́ máa like ẹ máa share kẹ́ dẹ̀ máa comment fún àǹfààní ẹ̀yin tí ẹ ti subscribe ó yá ẹ tẹ subscribe button yín ọwọ́ tẹ fi subscribe yẹn ẹ ní fi gbọ́ ọmọ sí ọwọ́ tẹ fi comment yẹn ẹ wo ẹ ní fi gbọ́ ọmọ sí lágbára Ọlọ́run. pẹ́lá táwa ń re ògo ìdílé ẹ̀ àwọn ọmọ ológo wa àfẹ́ kí nǹkan kan ṣe wọ́n ó ti yẹ I show speed or what do you call yourself? Stop disgracing our ọmọ ológo. Yes, if we see any ọmọ ológo like this, a destined child in our country, a máa ń re wọ́n ni. Lẹ́yìn tí Mohbad ti kú, ẹni ọmọ ológo báyìí a máa ń re wọ́n ni, ta máa ń re wọ́n báyìí ni kí nǹkan kan má rí wọn tó bá ní nǹkan tó ṣe wọ́n tí wọ́n ẹni yẹn gbé ni. Shey you understand? See the way you underrated our star ni now. That boy is a star nínú family ẹ̀ àti ní Nigeria also. Kaisinant went to Buka to eat amala and abula with Shaki, a Nigerian with Shank. Okay, with Shank, a Nigerian streamer. Àwọn yẹn wọ́n múlẹ̀ ayé simple. Ibi tí mo ti kọ́kọ́ mọ̀ pé bọ̀bọ̀ yìí ó ní ìgbéraga ó jẹ jollof rice wa. Ìyẹ́ tàwa jollof rice. Let me just try it. Let me just eat it. Ó bù sẹ́nu. Kí ni gbogbo òṣì? So you want to tell us that our jollof rice is not delicious? Ó fẹ́ sọ pé ata wà ń bẹ̀ because wọ́n ti máa ń pè wá ní aláta wa máa ń jata. What is all that? Ibi tí mo ti hàn pé ọ̀bọ yẹn kò lè fojú re wò wá. Ìjọ yẹn and that time mi kò tí bẹ̀rẹ̀ gbogbo ìrìn kiri ó kàn ṣẹ̀ṣẹ̀ dé wọ́n á gbé lọ sí bóyá mi ìtẹ̀wọ̀n bí tán gbé lọ. Wọ́n ń ṣe bíi pé kíní jollof rice tí mò ń wò tó dàbíi pé kí n gbà lọ́wọ́ ẹ̀ kí n jẹ. Ó ga o àwa o. So ìyẹn lọ bẹ́ẹ̀ ẹ jọ kí ni nǹkan tó ń sọ pé ó ṣẹlẹ̀ sí ìyàwó Fẹ́mi Kòsọ́kọ́ àbí Fẹ́mi kí ẹjọ́ kí lórúkọ dájẹ́ yẹn náà Fẹ́mi ṣé Fẹ́mi Kòsọ́kọ́ Jídé Kòsọ́kọ́ Fẹ́mi náà Fẹ́mi Kòsọ́kọ́ Fẹ́mi Adébáyọ̀ okay yà ẹ ṣe jàre yes Adébáyọ̀ yà yes Ọ̀gá Bello kí nìkan tó ṣe ìyàwó ẹ̀ because according to bó ṣe ń gbọ́ story yẹn bí wọ́n sọ pé òun àti ìyàwó ẹ̀ wọ́n ti jọ dàrú wọ́n ti jọ separate but ìyàwó ẹ̀ because ó ti bímọ fún ìyàwó ẹ̀ the bank got a quit notice for her to quit the house for okay so wípé wọ́n ti dàrú o wọ́n ti ṣe kinní kan but torí pé lady yẹn wò pé òun ti bímọ fún at least ọkọ ẹ̀ bàbá ọmọ ẹ̀ ní then mi ò fẹ́ máa ṣí lọlé oní mi ìfẹ́ máa ṣí káàkiri torí ọmọ mi mo fẹ́ fi jókòó something like that bó ṣe pàpà wà ní inú ilé yẹn meanwhile ṣọ́ọ̀pù tí Fẹ́mi fún ó ti lọ fi yá owó ní bank ẹjọ́ kí ló fi owó yẹn ṣe ṣé ó fi owó ṣe fíìmù ni bóyá ó fowó yẹn ṣe fíìmù ẹ ti understand ṣọ́ọ̀pù tó gbé fún ìyàwó ẹ ìyá ọmọ ẹ ó dẹ̀ ti lọ fi yáwó bọ̀bọ́ yẹn ó le gan o kò dẹ̀ sọ fún lady yẹn bóyá dẹ̀ ti sọ fún àbí because story yẹn gangan mi ò tí ì rí story yẹn gangan bóyá Fẹ́mi sọ fún bóyá ó ti sọ fún
yes the same day ní ó dà pé the same day ni the same day ló ní kó quit the same day wọ́n dẹ̀ ní woman yẹn ń ta ṣé iyán ni iyán ó dà pé iyán ni woman yẹn ń ta bóyá àwọn èèyàn dẹ̀ ti máa mọ̀ bẹ́ẹ̀ yẹn ìyàwó Fẹ́mi ẹ ti understand orúkọ yẹn lásán brand yẹn gan lásán ó máa jẹ́ kí woman yẹn máa tà ọ̀sán kan òru kan ló ní kó kó ẹrù ẹ̀ tán wá kó ẹrù ẹ̀ jáde kúrò ńbẹ̀ but the real story yẹn gangan pé bó tiẹ̀ ti ṣe di kákàntẹ̀ rí real story yẹn àti ìrìyàn wá sọ real story yẹn gangan àti ìrìyàn wá sọ so akànṣe ń sọ ní but you see my own nǹkan tèmi máa sọ ni wípé my own contribution to this is that ṣẹ́rẹ́ àwọn obìnrin number one ẹ jẹ́ ká kọ́ ṣiṣẹ́ ẹ jẹ́ ká ní iṣẹ́ lọ́wọ́ then ṣe rí iṣẹ́ yẹn fine this lady ó ń tajà ó ní iṣẹ́ lọ́wọ́ iṣẹ́ náà nìyẹn that is iṣẹ́ náà ṣì nìyẹn because ó ń tajà but ṣe wá rí iṣẹ́ yìí ṣe rí pé iṣẹ́ yẹn ó sì depend lé ọkọ ẹ̀ because ọkọ ẹ̀ ló ní shop ọkọ ẹ̀ ló ṣe I'm very sure pé ọkọ ẹ̀ gan ló máa fún ní owó tó fi bẹ̀rẹ̀ business yẹn ẹ ti understand ọkọ ẹ̀ Fẹ́mi ló máa fún ní owó tó fi bẹ̀rẹ̀ business yẹn but I want to speak generally now wọ́n á fẹ́ sọ̀rọ̀ generally nsìn ṣe rí àwọn obìnrin bàbá wà independent ó máa ń better kò ń ṣe pé independent tí mo mean ìyẹn kò ń ṣe pé bóyá ká má ní ọkọ o I'm not saying pé ká má ní ọkọ but even at that bá a ṣe ní ọkọ yẹn kó lọ wá ṣe kó wá ṣe pé ká ní iṣẹ́ ọwọ́ ara wa lọ́wọ́ ọ́ bóyá bísínẹ́sì tá à ń ṣe yẹn kó má wá ṣe pé bóyá ọkọ wa gan ló ṣe fún wa kó ṣe pé struggle wa òun ló gbé iṣẹ́ yẹn òun ló jẹ́ ká já sí bísínẹ́sì yẹn fún ara wa financial independence thank you pepperoni ẹ ṣé gan-an ká wà financially independent ẹ ti understand so that tọkùnrin kan bá ṣe wèrè kan ìwọ má bá jà o ìwọ dákẹ́ o kó ti mọ̀ pé òyò àókè ṣe ti gbọ́ ẹ ti understand ẹ bá kúrò nílé ọkùnrin yẹn ìyà ò ní jẹ olúwẹ̀ wọn ò ní gbé òbò olúwẹ̀ gbóná yes because àwọn ọkùnrin tó wà níta yẹn wọ́n kàn máa gbé di olúwẹ̀ gbóná ni kò sí nǹkan míì wọ́n á gbé ìdí olúwẹ̀ gbóná tẹ́ pé ìdí olúwẹ̀ gbọ́n máa yọ eruku báyìí ni wọn ò dẹ̀ ní fúnyàn ní ṣìngbáìn wọ́n tún wá fẹ́ jẹ lọ́jọ́ ẹni àwọn ọkùnrin tó wà Nàìjíríà sìn most of them wọn ò ní fún yín ní sísì bọ̀ wọ́n tún wá fẹ́ jẹ lọ́dọ̀ yín wọ́n á tún fẹ́ yá owó lọ́dọ̀ yín tí wọ́n ní san padà wọ́n wá fẹ́ máa jẹun lọ́dọ̀ yín oúnjẹ ọ̀fẹ́ ni nǹkan tó máa ní pé kẹṣẹ ni pé wọ́n ní kẹ́ bímọ fáwọn ṣó ti yé yín bẹ́yẹn wọ́n ní kẹ́ bímọ fún wọn bíbímọ yẹn ìdí tó ń fi sọ pé kẹ́ bímọ fún wọn ni pé kán lè establish love wọn kó lè dàbí pé lójú yín bíi pé wọ́n really love yín they don't love you nǹkan tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ yín òun ló ṣe jẹ́ kán máa sọ bẹ́ẹ̀ yẹn àwọn ọkùnrin Nàìjíríà ti burú gan sìn wọ́n ti burú gan ẹni tó bá ya ọ̀dẹ̀ tí ò bá dúró kó dúró gbọ̀ngbọ̀n kó wà kí financial strength ẹ̀ kó at least kó bọ́ ọmọ tó bá kó dání àwọn ọkùnrin Nàìjíríà yẹn wọ́n ti ya olórí burúkú ń sìn wọn ò dẹ̀ care they don't care wọn ò care fún anybody ọkùnrin Nàìjíríà ń sìn wọn ò care fún anybody okay kí ló dé tó fi divorce woman yẹn kí ló dé tó fi yapa pẹ̀lú woman yẹn at least ìgbà tó fẹ́ ń gbà yẹn I love you náà ni ṣé wọ́n jà ni ṣọ́bìnrin yẹn ṣó lọ ń yàlè ni because nǹkan tó máa ro sí nìyẹn excuse tọkùnrin máa sábà give nìyẹn ó lọ yàlè ó ń yàlè ó ń receive call ó ń gba message ó ń ṣe gbá ó ń ṣàwo ibi tí wọ́n máa yẹ sí nìyẹn meanwhile ó lè ṣe pé torí pé ó ti róbìnrin míì níta ni
torí pé ó ti rí obìnrin míì níta tó tún fẹ́ fẹ́ and this guy you cannot stop him láti má fẹ́ obìnrin míì. Ọkùnrin míì kò lè he doesn't know how to manage women. Ọkùnrin míì ò mọ̀ bó ṣe manage obìnrin. Obìnrin ẹyọ kan gangan is difficult for them to manage, not to talk of pé tó bá ní méjì mẹ́ta. Àwọn ọkùnrin àwọn ọkùnrin most of those Muslim men, Sherry, most of them on a good day wọn ò mọ bí wọ́n ṣe ń keep obìnrin méjì, wọn ò mọ bó ṣe ń share love, et understand, but torí pé wọ́n sá sí abẹ́ pé Muslim o àwọn lè ọkùnrin lè ṣe àbíbà náà ṣe sọ pé mẹ́ ni Ọlọ́run sọ, wọ́n wá sá sí abẹ́ ẹ̀ torí pé wọ́n dẹ̀ ní ìṣekúṣe lára yẹn, wọ́n délé abímọ kan fún àlọ́fẹ́ mi, wọ́n gbé wá tún fẹ́ mi ṣó ti. Meanwhile, on a good day they don't know how to manage two women. They don't know how to do that. But copy òun lọkùnrin míì máa ṣe pé ẹni ọ̀rẹ́ mi ó níyàwó méjì ó ní mẹ́ta, ó máa ń gbádùn, ó máa ń tọ́jú ẹ̀, ìwọ náà fẹ́ ní, ìwọ tó ordinary obìnrin ẹyọ kan ò lè manage ẹ̀, not to talk of méjì mẹ́ta á ní mẹ́lọ Ọlọ́run wí, Ọlọ́run ò bínú sí. You see, ó lè ṣe pé bá torí pé Fẹ́mi Adébáyọ̀ ti fẹ́ ó fẹ́ ní obìnrin míì ló ṣe ń ṣe gbòòṣì. Ẹ wo the most important thing ni òun ló ṣe dá ṣẹ́rí ìlú òyìnbó yìí. Mo like ẹ̀ débi wípé tí ìwọ gangan tó bá fẹ́ ò ṣe mọ́ nìyẹn, ò ṣe mọ́ nì ìwọ obìnrin, ò ṣe mọ́ nì, wàá gbájúmọ́ṣẹ́ kó kó àwọn ọmọ ẹ̀ kó kó wọn sábẹ́ kó máa kó wọn kiri. Yes, ò ṣe mọ́ ni ò lè wá frustrate mi kí n kú náà, ò lè wá jẹ́ kí irun funfun orí olúwẹ̀ kó dàbí pé bóyá mo ti wọ 70 years. Kọ́kàn má balẹ̀ kólúwẹ̀ máa sáré pé kíní wàá sáré iṣẹ́ tí a máa sáré pé o fẹ́ dáná fọ́kọ àbí pé kíní. Ṣé ti rí òun ló ṣe jẹ́ pé obìnrin nílùú òyìnbó a máa ń gbádùn. Ẹ jọ̀ọ́ àwọn olótẹ̀ ṣòfin ìlú òyìnbó yẹn náà. Ẹ jọ̀ọ́ àwọn wo ló ṣòfin ìlú òyìnbó yẹn náà, ẹ jẹ́ n pàtẹ́wọ́ fún wọn. Orí wọn ti pé jù. Orí wọn ti pé jù dòmí sọ pé kéèyàn má fi lọ́kọ o, irọ́ o, mi ní kóbìnrin má lọ́kọ o. Tóbìnrin bá lọ́kọ gan ló dáa, tóbìnrin bá lọ́kọ òun ló dáa. Àsìkò òtútù la wà, gbogbo ẹ̀ náà ló ṣiṣẹ́ fúnra wọn, ṣó ti yé yín, gbogbo ẹ̀ ló ṣiṣẹ́ fúnra wọn. Tó o bá lọ́kọ mo fẹ́ àwọn ọmọ mi mo fẹ́ kó sábẹ́, àwọn ọmọ mi ni mo ń tọ́jú, mi ò ráyè kinní kan àsìkò òtútù kí ló fẹ́ ṣẹlẹ̀? Kí ló fẹ́ ṣẹlẹ̀ lásìkò òtútù? Ṣé ti rí bẹ́ẹ̀ yẹn pé ó wà interwoven? Ṣé rí pé ó wà interwoven? Heated blanket. Ẹ lọ ra heated blanket, ó kúkú wà lórí TikTok. Heated blanket ó wà lórí TikTok. Ẹ jẹ́ sọ fún yín, let me tell you, kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe lo heated blanket o. Ara máa ń sọ fún yàn, ṣé ìgbà míì ẹ dúró náà ẹ já sọ̀rọ̀ náà. Ìgbà míì ṣé kí n wà nínú bóyá ẹ wà nínú mọ́tò àbẹ wà nínú train tí kíni a máa ṣe fúkẹ́ tá a máa gbé fúkẹ́ tẹ́ bá jókòó. Ẹ sọ̀rọ̀ ṣé kì í gbé fúkẹ́ ẹ
ẹ sòótọ́ náà oh God ẹ mọ̀ pé mi ò kí n parọ́ I no dey lie ṣé kò ń gbé fúkẹ́fúkẹ́ ó máa ń gbé fúkẹ́ ọlọ́ ó ń gbé fúkẹ́ ẹ gbàgbé heated blanket kò lè ṣe heated blanket ò lè ṣe ẹ ti get heated blanket bọ́ọ̀dì yín ló kàn máa wà fún pé òtútù mú mi ò kíkí nìkan ẹ lò ó ẹ wà nọ́mà ó ti yé yín but ẹ bá wà nọ́mà tán kára yín bá wà nọ́mà tán ṣé bóyá ẹ lọ lójú títì àbí ẹ wà nú mọ́tò and drive àbí irú àwa tá à ń wọ bus tá à ń wọ tírèènì ẹ fẹ́ sọ fún mi pé tẹ bá jókòó kí ni kílíkílí yín kò kí ń gbé fúkẹ́fúkẹ́ ó máa ń gbé fúkẹ́fúkẹ́ kí n ṣegi we no be wood that is why ẹ má bá ọkọ yín jà ẹ ti understand ẹ má bá ọkọ yín jà ẹ má bá join ṣe ti gbọ́ ṣe ti rí àwọn ìyá wa gan túmọ̀ pé kọ́ńfọ́ bọ́lá tún já sí ó gẹ̀ẹ́tì ẹ because èmi gan mọ̀ pa ẹ̀ ní yéé so ẹ̀yin tẹ́ bá ti ní ọkọ tẹ̀yàn tọkọ yín tẹ́jọ́ ń gbé ẹ má lé o àwa tá a lọ́kọ tá a ní boyfriend ṣó ti yé yín kí n fi gbogbo ara jà o ẹ ti understand kí n fi gbogbo ara jà irọ́ o ń fi gbogbo ara jà o tó bá ti ń gbé fúkẹ́fúkẹ́ style la máa fi pè o style la máa fi pè òótọ́ mo sọ fún yín bó ṣe rí nìyẹn èèyàn ò kí ń dijú bá boyfriend ẹ jà àbọ̀kọ ẹ o ẹ má bọ́kọ yín jà because olúkálùkù báwo mo ṣe fẹ́ ṣe sọ̀rọ̀ yẹn tí mímọ́ mo ṣe fẹ́ ṣe sọ̀rọ̀ yẹn olúkálùkù ló ní nǹkan tó ń ṣe fúnra wọn ṣó ti yé yín nǹkan tí mò ń ṣàti sọ yẹn ọkùnrin ní nǹkan tó ń ṣe obìnrin ní nǹkan tó ń ṣe ṣó ti yé yín bẹ́ẹ̀ yẹn so a nídìí láti fi gbogbo ara bá ọkọ wa àwa tá bá lọ́kọ ṣó ti yé yín ẹ má jà bá ọkùnrin jà ẹ má jẹ́ ká bá wọn jà tá a bá torí iṣu jẹpo torí epo jẹṣu bọ́n ṣe ń sọ nìyẹn ẹ ti understand ẹ jẹ́ bá mi Facebook ẹ jẹ́ bá mi share fídíò yìí ó ga ṣe rí Facebook lẹ́ni Facebook change algorithm ẹ̀ lẹ́ni Facebook wọ́n change algorithm wọ́n change ẹ̀ Facebook wọ́n ti ya wèrè kò ń ṣẹ̀yìn tẹ́ ń wò mí o azin Facebook gangan Facebook ẹni tó ní Facebook wọ́n ti ya wèrè wọ́n ti change algorithm everything ti change lórí Facebook èmi ò tẹ̀ wá ní views mi ní views no I know mi mọ̀ nǹkan tí mo ṣe I don't know what I have done but àìnà náà la wà a máa ṣe bẹ́ẹ̀ náà ni ọlọ́ṣàánú wa kí la fẹ́ ṣe àwọn nàìjíríà ló ń gbádùn àwọn nàìjíríà náà ní views àwọn ò ní views níbí èmi ò mọ̀ kọ́ tá a ṣe fún wọn ní irọ́ ní Germany bíbá àwọn ò kí ní views mi ò mọ reason olú ò ṣàlè tí torí views sí kókó ẹrù ẹ lọ sí nàìjíríà bọ àwọn Nigerians even lórí TikTok tẹ bá kàn jó lásán ẹ máa ní views mi ò mọ ibi tó ti ń wá but táwa ń bì agbára lẹ máa fi ní views yẹn báyà torí pé wọn ò wà monetized dẹ̀ ní o ẹ pé ẹ ṣáà máa gba views yẹn ẹ máa gbà lọ́fẹ̀ẹ́ lófò ṣó ti yé bẹ́ẹ̀. So back to our discussion
nǹkan tí mò ń sọ ó ṣàtìyẹ yín. Mr. Tarzan, good evening sir. Nǹkan tí mò ń sọ ṣàtìyẹ yín. So nǹkan tí mò ń sọ ó pè àwọn tó wà nílùú òyìnbó ju ìwọ tó wà nílé. Òun ló ṣe jẹ́ wípé àwọn tó wà nílé yẹn wọ́n máa ń depend lé ọkọ. Most people kò ṣe gbogbo wọn because àwọn obìnrin míì tẹ́ pé àwọn eléyìí no wọ́n wà financially independent o tẹ́ pé wọ́n wà okay. Yes, in fact ó fẹ́ rí bẹ́ẹ̀ èmi ò mọ reason. Ẹ gbé kinní síbẹ̀ báyìí kò ní sí views lórí Facebook wọ́n ya wèrè gan o. Wọ́n ti change owó kinní wọn lé ní ení yìí. Ẹ lè click ẹ wo ọ̀rọ̀ wọn tẹ̀ ti sún mi lórí Facebook ẹ̀ bọ̀ àjọ wa we stay there ni we stay there. So bó ti ṣe rí nìyẹn o a dẹ̀ ní àwọn tẹ́ pé wọ́n wà ní Nàìjíríà yẹn tẹ́ pé wọ́n stand dáadáa tẹ́ pé àwọn obìnrin yẹn wọn ò bí ọkùnrin kan dáká máa ṣe ní house then àwọn obìnrin ẹ máa gbà fọkùnrin kankan máa re yín jẹ àwọn ọkùnrin Nàìjíríà yẹn wọ́n ti some of them ni o not every one of them ṣe rí àwọn tẹ́ pé wọ́n ya ọ̀lẹ yẹn tán máa ń re obìnrin jẹ àwọn kan wà tẹ́pọ́n kan máa ń re obìnrin jẹ ni they don't love you but they pretend as if they love you wọ́n á máa re yín jẹ wọ́n wá sọ fún yín pé kẹ́ bímọ fáwọn irọ́ ni o tẹ́ bá ti bí ọmọ yẹn náà máa fi re yín jẹ ọmọ yẹn náà máa fi scam yín kí ló dé tí Fẹ́mi tó fi sọ pé kí lédì yẹn tó fi ta kinní mọ́ lórí tó fi lọ fi ṣọ́ọ̀pù tó lọ fi yá owó lórí ẹ̀ azin ó ga o tó story wọn yẹn náà èèyàn tí really understand it maybe we can still understand it more we don't know maybe we can still understand it more than that later tí ara bá rìn wọ́n dáadáa because now ara ò tí rìn wọ́n so that is just it. So do you have anything to say? Any contribution? Àwọn èèyàn ò kí ń wá sókè mọ́ ń sìn. I don't know why. I don't know why. I don't know why. Any contribution? Do you want to contribute? Yeye sì máa kó máa lọ yeye sì máa kó máa lọ. Do you want to say anything? Let's go around there for him. Okay, but reason táwọn èèyàn fẹ́ fi sọ̀rọ̀ ní tán ṣe fẹ́ wá sókè nìyí. Wá sọ justice lókè. Kí la fẹ́ sọ? What do we want to talk about? Yeye sì máa kó máa lọ yeye sì máa kó máa lọ. Kí ló ń ṣẹlẹ̀ nínú justice? What is happening? Any update? Any update in justice for Mohbad? Any updates? Child of Grace, any updates? Kí ló ń ṣẹlẹ̀ nínú justice for Mohbad? At least Korede, justice for Korede. Korede kẹ̀. Okay, ṣọmọ Yomi. Ọmọ Yomi. Yomi.
àmàtẹ́ rí bíngò látijọ́ yìí ṣé kò sí àárí bíngò látijọ́ yìí ó ga o Àdùkẹ́ ti fẹ́ bayé ẹ̀jẹ̀ tán Àdùkẹ́ tẹ̀ ti bayé ẹ̀jẹ̀ Àdùkẹ́ Child of Grace ẹ ṣọ́ ara yín tani boni okay mo wà ní live. Sorry, mo máa wà ní live. Mo máa wà ní live. All right, bye. Yomi said his son was stabbed. His son was stabbed. Hey, lọ́jọ́ wo? Owó ti dé, gbèsè dé. Àwa ṣe nǹkan o, gbèsè. 10 million nìyẹn. 10 million nìyẹn. 10 million. Okay. Billux. Ta ló ń jẹ́ Billux? Who is Billux? Billux. Who is Billux? Ṣé kí n check it. Billux. Okay. The video is on blogs. Níbo ló máa wà yẹn? Mo ń bọ̀ náà. Níbo ló wà? Bàbá ẹ̀ náà ti wá mú jẹ́ kí àwọn afọ́bẹ́ ẹ lọ́wọ́ ọmọ mi ẹ̀ṣá ọmọ mi lórí ẹ̀ṣá lórí mi ò lè stop. If you want to stop, guys, they frustrated my son last week. Ẹ lọ́wọ́ ọmọ mi ẹ̀ṣá ọmọ mi lórí ẹ̀ṣá lórí mi ò lè stop. If you want to stop, guys, they frustrated my son last week. What's up, Bobby Lodi? Yeah. All of them for. I will not stop talking. I will continue to fight. Only Brooke Were. That's what I've been able to say to the president of. Anyway, sorry. Hello, Bobby. I shall Bobby Lodi. I shall not be able to stop. If you want to stop, guys, they frustrated my son last week. What's up, Bobby Lodi? Yeah. All of them for. I will not stop talking. I will continue to fight. Only Brooke Were. That's what I've been able to say to the president of. Anyway, sorry. Hello, Bobby. I shall Bobby Lodi. I shall not be able to stop. If you want to stop, guys, they frustrated my son last week. What's up, Bobby Lodi? Yeah. All of them for. I will not stop talking. I will continue to fight. Only Brooke Were. That's what I've been able to say to the president of. Anyway, sorry. Ta ló máa jẹ́ accountant wa a fẹ́ dáwó fún Yomi ẹjọ́ lórí Facebook ẹjọ́ a fẹ́ dáwó fún Yomi thank you hi ẹjọ́ ma fẹ́ dáwó fún Yomi hi ẹjọ́ bó làwọn gifters wa wà ẹjọ́
àwọn gifters wa dà yéè ẹ jẹ́ bá mi share fídíò yìí sáwọn gifters wa hi number one yéyéyé ẹ jọ hi number one hi number one àwọn gifters wa dà jẹ́ máa rán wọn létí kẹ́lẹ́ máa bá mi share fídíò yìí yéè Mommy Allspice ẹ̀yin kọ́ ẹ̀yin dà níbo lẹ́wà ẹ jọ Mommy Buttermeat níbo lẹ́wà Mommy Ìlérí ẹjọ́ torí Ọlọ́run ṣẹ́yìn la kápò ẹ̀yin la kápò ẹjọ́ a máa fẹ́ dáwó a máa fẹ́ dá 10 million. ẹ lọ fún ọmọ mi ẹ ṣá ọmọ mi lórí ẹ ṣá lórí mi ò lè stop if you wan stop guys they frustrated my son last week wọ́n ṣá ọmọ mi lórí lẹ́yìn ọ̀rọ̀ mi àmàfọ́ I will not stop talking I will continue to fight àwọn olórí burúkú wèrè. That's what I've been able to say to the president of. Anyway, Kusoro. Hello, Mama, I shall be Lodi. I shall not be able to stop. If you want to stop, guys, they frustrated my son. Last week. Ikú ti gbàgbé Dámiláre, àrùn ti gbàgbé ẹ̀. Ẹjọ́ torí Ọlọ́run, ìyá Ìlérí ni akápò. Ẹjọ́ ẹ bá wa gba account number Ìyá Ìlérí. A fẹ́ dá 10 million. 10 million là ń wá ń sùn. Ẹjọ́ 10 million la fẹ́ dá ẹjọ́. Ibo ni Mommy Joy in my heart. Ẹjọ́ bá mi share sí Joy in my heart. Ẹjọ́ fẹ́ dá 10 million naira. Yeah! Ẹ ṣé Dámiláre Spider, God bless you. Ẹ ṣé. Ẹjọ́ fẹ́ dá 10 million naira fún Yomi. Ẹjọ́ ta la kápò. Facebook, you are not left out o. Facebook, ẹjọ́ a fẹ́ dá 10 million naira fún Yomi. Fẹ́lẹ̀ tó sọ yìí. Eléyìí mú wa. Yéé! Eléyìí ti mú wa jù. Kí ló dé? 10 million naira. Yéyéyé. Ẹjọ́ àbí ká lọ gba 10 million naira nínú 30 million tó wà lẹ́yìn. This is very urgent. Ẹjọ́ this is very urgent. Ẹjọ́ ṣé ká lọ gba 10 million nínú 30 million yẹn. Homeless náà ni Yomi. Homeless ni Yomi. Homeless ni Yomi. Ṣé rí pé Yomi ojú títì ló ń gbé látijọ́ yìí? Mi ò rí Yomi nínú ilé ní Amẹ́ríkà rí. Ojú títì ni. This is emergency. Ẹjọ́ ọmọ tó ń ṣá lórí ṣé kò tí kú ṣá? Ẹjọ́ ọmọ tí wọ́n ṣá lórí ṣé kò ikú? Ẹjọ́ ta ló ń fún Yomi ní àwọn owó? Ṣé ìwọ náà dẹ̀ ni? Ṣé ìwọ ni expander? Ṣé ìwọ ló dẹ̀ ń fún Yomi lọ́wọ́ yìí? Tíyín ti bàjẹ́. Tíyín ó ti tẹ̀. Vengeance ẹjọ́ o. A fẹ́ gba 10 million naira nínú 30 million tó wà nílẹ̀. Because this case is urgent. It is emergency right now. Ọmọ Yomi ó ti wà ní emergency state. Ẹjọ́ ṣé emergency state náà pé. Ẹ lọ fún ọmọ mi ẹ ṣá ọmọ mi lórí. Ẹ ṣá lórí mi ò lè stop. If you want to stop, guys, they frustrated my son last week. Wọ́n ṣá ọmọ mi lórí lẹ́yìn ọ̀rọ̀ mi àmàfọ́. I will not stop talking. I will continue to fight. Àwọn olórí burúkú wèrè. That's what I've been able to say to the president of. Anyway, Kusoro. Ọlọ́run ṣeun. Wọ́n ti bá mi ṣá fídíò ìsọdọ̀ Mommy Joy in my heart. Ẹjọ́ Mommy Joy in my heart. Ẹjọ́ I need the 10 million urgently. I need the. Ẹjọ́ ẹ bá wa ya lọ́wọ́ dádì. Ẹjọ́ ẹ bá wa ya lọ́wọ́ dádì.
gently ẹ bá wa ya lọ́wọ́ jáde owó lè ṣé kò lè lọ sọ́dọ̀ Yomi kọ́ ọ̀dọ́ láti ni Jesus wọ́n máa ṣe tẹ́jú orí ọmọ ẹ̀ tẹ́ bá lẹ́ẹ̀ní rẹ́rìn ìtàlẹ̀ tí máa gbé yín bọ̀bọ́ì ọlọ́run má jẹ́ ń ṣẹ̀ sí Mo PS Foundation will help you. Korede, yes, Korede is nice to you. Boy. Jesus, kí ni mo fẹ́ sọ báyìí wọ lọ? Ọmọ ẹyọ kan ṣoṣo tó ló bí sí Nàìjíríà, ọmọ kékeré at your age ó dẹ̀ ń rokúrò ọmọ yẹn. Ṣé ẹni tí wọ́n bá machet, ṣé ọmọ kékeré tí wọ́n bá machet ṣó sì máa gbélé ayé ṣá? Ó dẹ̀ fẹ́ pa ọmọ ẹ̀, ó fẹ́ pàdánù. Tiẹ̀ ló máa gbé because ìyá ọmọ yẹn gan wọ́n ti ń gbé jẹ́ ẹ̀gbọ́n already. Tiẹ̀ ló máa gbé, ìyá ọmọ yẹn máa bí mi, ó máa bí mi. Tiẹ̀ ló máa gbé nílé ayé yìí. Yomi ti káàkiri, ó ti lò kí ló fẹ́ fi gba owó, kò sí, ó tún fẹ́ gbọ́ ọmọ jáde. Yomi ayé ẹ̀ ṣe wá bàjẹ́ báyìí, ayé ẹ̀ ṣe làbà báyìí. Abájọ tí Yomi lọ kọ lẹ́tà, kò sẹ́ni tó rí lẹ́tà Yomi. Yomi lọ kọ petition sue letter fún bàbá Mohbad, kò mà sẹ́ni tó rí lẹ́tà Yomi. Our legal team fọ́mátì yẹn ò jẹ́ wá. Yomi ayé ẹ̀ ti ta, ayé ẹ̀ ta, kò ní rẹ́mẹ́dì. Yomi ayé ẹ̀ ò ní rẹ́mẹ́dì. Are you not ashamed of yourself? Are you not? Kálé mi ni má ti fìtìjú wọlé tipẹ́, má ti fìtìjú wọlé. Mo gbélé wá, mo gbé presidency wá, wọn ò gbà lọ́wọ́ mi. Mo gbélé wá, mo gbé yẹn wá, mo gbé ẹ̀sùn bàbá Mohbad, our legal team, ó gbé legal team ẹ wá, kò sẹ́ni tó rí. Are you not supposed to be ashamed of your entire generation? Are you not? O tún lọ gbọ́mọ ẹ wá, o fẹ́ pa ọmọ dànù. Tó bá pa ọmọ ẹ dànù, kò sí ètò kan wá. Thank God ó ní NGO. Wàá máa fi NGO wàá máa fi ṣe justice fún Korede. Wàá fi NGO mi tẹ́ ẹ̀gbẹ́lẹ́mọ̀ ẹ̀ṣẹ̀ ń gbọ́ ni. Wàá fi NGO wàá fi ṣe justice fún Korede. Look at this idiot. Yomi, are you not ashamed of yourself? Bingo tó ń gbèjà ẹ, Bingo ó mà ti wọlé lọ bí àrá. Ta ló á fẹ́ bẹ́ẹ̀ ṣe justice fún macheted Korede nsìn? No, who wants to do justice for your macheted son? Bingo ti wọlé lọ bí àrá. Bingo gbé tíṣàdé, òun náà gbé fọ́mátì tíṣàdé. Bingo ò tà. Ó gbé fọ́mátì oríṣiríṣi wá. Ó tún gbé fọ́mátì politics wá. Bingo ò tà. Bingo lẹ́sẹ̀ lẹ̀. Bingo kàn máa wá ń rojọ́ lásán ni, kò sẹ́ni tó rí ti Bingo gbọ́. Bingo tí kò bá wọlé. Olórí burúkú ara ẹ̀. Ìwọ wo láti ṣẹ́dọ̀ ó jẹ́ lọ sọ ilé lọ́dọ̀ láti. Ọ̀dọ̀ láti wọ́n máa sanwó o. Wọ́n máa dáwó fún ẹ 10 million. Olórí burúkú ni ẹ ṣá. Ìwọ bọ̀bọ̀ yìí. Ó
olóòní jáwọ́ wàá máa jásẹ̀ Yomi Fabiyi ó máa jásẹ̀ wàá jásẹ̀ ní nǹkan tó ń ṣe yìí nǹkan tó dọ́wọ́ lé owó yóò pè ẹ́ owó 419 yóò pè ẹ́ kò tẹ̀ fẹ́ bọ́dà bóyá àwọn èèyàn já sí o àbí wọn já sí kò fẹ́ kí ẹ̀ bóyá àwọn èèyàn ti jára wọn o àbí wọn jára wọn àwọn mélòó ta ló tún ń dáwó kówó lórí justice yìí mọ́ àwọn wo ló tún ń dá owó nísìnyí. ẹ lọ fún ọmọ mi ẹ ṣá ọmọ mi lórí ẹ ṣá lórí mi ò lè stop if you wan stop guys they frustrated my son last week ó ṣá ọmọ mi lórí yeah ọmọ mi àmà fọ I will not stop talking I will continue to fight àwọn olórí burúkú wèrè that's what I've been able to say to the president of anyway kò sọ̀rọ̀ ẹ lọ fún ọmọ mi ẹ ṣá ọmọ mi lórí ẹ ṣá lórí mi ò lè stop if you wan stop guys they frustrated my son last week ó ṣá ọmọ mi lórí yeah ọmọ mi àmà fọ I will not stop talking I will continue to fight àwọn olórí burúkú wèrè that's what I've been able to say to the president of anyway kò sọ̀rọ̀ ṣe rí expander we appreciate you. ẹ lọ fún ọmọ mi ẹ ṣá ọmọ mi lórí ẹ ṣe lọ anyway kò sọ̀rọ̀ Kẹ́hìndé kìíní kan we appreciate you Mr. Yomi. ẹ lọ fún ọmọ mi ẹ ṣá ọmọ mi lórí. kí ló dé Yomi nìkan òun ni wọ́n ń ṣe gbogbo nǹkan sí Yomi á lọ gbọ́mọ ẹ̀ sínú ẹ̀fọn Yomi ayé bọ̀bọ̀ ẹ̀ ti bàjẹ́ ó yẹ kó gbọ́mọ yẹn lọ sí Amẹ́ríkà kó gba Toronto àbí kó honestly mi mọ̀ nǹkan tí mo fẹ́ sọ fún bọ̀bọ̀ yìí kí ló dé kí ló dé ṣé dandan ni olúkálukú ti wá ṣẹ́kúṣẹ́ owó ẹ̀ a ti pariwo nínú ariwo tá a pa ó ní láti bóyá ọdíò iṣẹ́ ló ń ṣe o bóyá ọ̀ríjínà iṣẹ́ ni o àmọ́ títí dèní but aṣàmọ̀ wípé láti ó lọ customize orúkọ ẹ̀ sí ara tíṣẹ̀tì kan tó máa ń gbé wá ní every evening pé òun ṣẹ̀ṣẹ̀ ti ibiṣẹ́ bọ̀ ni pé aṣọ iṣẹ́ òun gan òun ò tí ì bọ́lẹ̀ orúkọ ara ẹ̀ ló kọ sí o olórí olórúkọ ẹ̀ ló kọ sí o olórí ẹbí music production láti á sọ fún yín pé aṣọ òun gan òun ò tí ì bọ́lẹ̀ mo wá screenshot aṣọ yẹn mo wá rí pé olórí ẹbí mo wá screenshot aṣọ wá rí pé olórí ẹbí music production ló kọ sí ẹjọ́ ṣé aṣọ iṣẹ́ ní Island nìyẹn lẹ́yìn tá a ti pariwo ó ṣe ọ́díò kò ṣe ọ́díò láti ó ṣáà ń sọ pé ibiṣẹ́ lòun ti ń bọ̀ ṣó ti yé yín ó tún ṣe ọ́díò kò ṣe ọ́díò làgàtà àmàní mo wá bí iṣẹ́ bíi tí lè sọ̀rọ̀ ń sìn tí bá ti kúrò bí iṣẹ́ mo máa pè padà mo máa wọlé padà ṣé ti gbọ́ mo máa wọlé padà ṣé ń gbọ́ ó ṣe ọ́díò kò ṣe ọ́díò kólẹ̀ kó dọ̀tí tí mo máa ń sọ fún làgàtà pé kó lọ ṣe last ó ti lọ join kólẹ̀ kó dọ̀tí ní UK ló ti ń kólẹ̀ tó ti ń kó dọ̀tí kò ń ṣe Naija ṣebí yẹn náà pè ó ṣáà ti ń lọ síbi iṣẹ́ làgàtà ó ń kólẹ̀ kó dọ̀tí ni at least ṣé mo lè sọ pé kò níṣẹ́ lọ́wọ́ ń sìn ó ṣe ọ́díò kò ṣe ọ́díò ó ṣáà ti ń sọ bẹ́ẹ̀ àdẹ̀ kí n máa rí káàkiri bíi ti tẹ́lẹ̀ mọ́ àkírí kiri mọ́ kò
kò ráyè àti máa mo ní ṣé èyí tó ń sọ ní orí platform Mojoyìn mo ní lọ́wọ́ ok èyí tí wọ́n sọ lọ́dọ̀ Àdùkẹ́ lẹ́ẹ̀ka gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi mo record gbogbo ẹ̀ báwo lẹ ṣe fẹ́ sí kò sí yẹn mọ́ ó ti limit ẹ̀ Papa Bingo náà bó tẹ̀ ṣe pé ó ń sùn lórí bẹ́ẹ̀dì ẹ̀ ní at least àfi bẹ́ẹ̀ rí mọ́ òun náà gbogbo nuisance tó ń constitute yẹn ó ti reduce ẹ̀ díẹ̀ tó bá fẹ́ sọ ń sìn ó lè sọ pé òun busy látàárọ̀ ni abeg á lóun busy látàárọ̀ lòun ò ṣe jáde ẹ ti understand but ìwọ ò rí kan ṣe kan kí ló dé ṣé wọ́n rí bí ẹ mọ́nu justice yìí ni ṣé wọ́n rí bí ẹ mọ́ justice ni ayé ẹ̀ máa ti bàjẹ́ wọ bọ̀bọ̀ yìí kí ló dé kí ló ṣe ẹ́ gangan ta ló ṣe ẹ́ pa báyìí torí èmi kọ́ ni mò ń ṣèwọ láti lèmi ṣe ń ti tèmi láti ni mò ń ṣe mo ti lọ fi ọpọlọ láti mo ti lọ fi kọ́ igi ìrókò bẹ́ẹ̀ ni mo ti lọ fi ọpọlọ láti kọ́ igi ìrókò bó ṣe wà yẹn kò lè mọ nǹkan kan tó máa fi jáde láyé yes kò lè mọ nǹkan kan